a kú oríire. Oríire ńlá là lélẹ́yìí o, wípé lójú ayé ìwọ àtèmi, láyé láàyè àti láàyè wa, irú ọ̀rọ̀ yìí àsìkò yìí ó padà dé bá wa. Lójú ayé wa, àṣé Yorùbá lọ wọ́n bọ̀, wọ́n ní ojú tó bá rí ibi tí ò bá fọ́, kí ná lójú yẹn máa ń rí, a padà wá wòran ire. Àṣé ojú ìwọ àtèmi padà bọ̀ wá wòran ire ní inú ìjọba bàbá Tinubu. Mo yọ̀ fún yín, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fúnra mi, mo yọ̀ fún yín, Dìjàgàbá ọmọ olódòdè, ọmọ olódòdè. Bàbá Tinubu bí àṣà àwọn ọmọ Yíbò. Bàbá Tinubu wà lẹ́yìn tó bẹ́ẹ̀ láti pè yín lẹ́ẹ̀mẹ́ta. Bàmí Tinubu. Ẹ lásìkò ìgbà ọ̀tún ti dé, omi tuntun ti rú nísàlẹ̀ odò, ẹja tuntun ti sọ wípé ìgbádùn ló kù sí. Tó bẹ́ẹ̀ ni. Wá wo fídíò. Ọ̀rẹ́ mi àtàtà, bọ́dà mi, aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ẹ káàbọ̀, ẹ kú dìde. Kò yá mi ní pé wà tó gbọ́ ọmọ Ìbàdàn lẹ́yìn náà. Bóyá tẹ́ ẹ̀ bá wá sí Ìbàdàn, bóyá ẹ̀ bá ti di president o, torí pé ibi ilẹ̀ ti rí rẹ̀ mí o. Ẹ̀dẹ̀ tó pé rẹ̀ mi ni pílà success yín. So mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọmọ Ìbàdàn ní pílà success yín o. Kábíyèsí, adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́kẹ̀, ìrùkẹ̀rẹ̀ á máa pọ̀ sí i. Ẹ kú ọdún òní, ẹ kú ọjọ́ ìní. Mo kí gbogbo Ìbàdàn, ẹ kú ayẹyẹ ìní. Ìdùnnú la máa rí, ayọ̀ ńlá tí Ọlọ́run fún wa lénìí kò ní dìbànújẹ́. Ó gba ọmọ yín náà aṣoríire, ìbàjẹ́ ò ní bá wọn. Ẹ ṣé, ẹ kú tọ́jú mi. Mo ti wá síbí sí Òkè Mọ̀kò pé ká ẹ dúró tì mí, pé èmi ló kàn. Adẹ̀tí wà ń bẹ̀. Ẹ ṣé o. To many of you here present again, today I'm honored and I'm very proud to give you the cheering news that the economy has turned the corner. There is a bright light at the end of the tunnel. Your suffering is a pain of a painful surgery. But it's now returned to the moment of growth and prosperity is awaiting us ahead. Thank you for your perseverance. Thank you for your endurance. Thank you for your understanding. Thank you. God bless you. God bless your state. God bless the Oba. Thank you, Your Excellency. Ẹ̀yin náà gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá Tinubu. Bàbá Tinubu, ọ̀rọ̀ lẹ́sàn bí yìí o. Ṣé o wá rí gbogbo nǹkan tó gbọ́ lẹ́nu bàbá Tinubu? Má jẹ́ àkódànù. Ẹnu oníkàn báyìí ní Yorùbá la ti ń gbọ́ kàn. Àwọn náà lè sọ̀rọ̀, ẹ kúkú mọ̀ pé bàbá Tinubu ò ń sọ̀rọ̀ jáde. Nǹkan tó máa ṣe, wọ́n máa wà nù àgbàlagbà tó ṣe núkodoro ni wọ́n. Ṣùgbọ́n tí bàbá bá lè mú ọ̀rọ̀ jáde, tán lè sọ ọ̀rọ̀ báyìí ní public. Bàbá Tinubu fúnra lára wọn ti mọ̀ kán tó máa bọ̀ ní occasion yẹn wípé àwọn èèyàn á lọ ṣalalu all over the world náà máa grace occasion àná tó dẹ̀ máa wò. So ọ̀rọ̀ tó bá máa sọ bẹ́ẹ̀ yẹn ó ní láti dé ọ̀rọ̀ tó you know now. And fún President Bola Ahmed Tinubu Dìjàgàbá, Bàbá Tinubu himself láti sọ ọ̀rọ̀ yẹn jáde wípé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn aráàlú ipa akú àmúmọ́ra ìjọba wọn, akú àtẹ̀mọ́ra ìjọba tó le kókókókó tó kan gógó, ẹ̀mí ń bọ́ lọ bàbá.
bàbá ẹ̀mí ń bọ́ lọ a lè dún mọ́ ni torí tá a bá dún jù àwọn bọ́ìsì yẹn á kó wa mérò wọn á kó wa sí gbẹ̀gàn ibo lẹ bá dé àwọn ń dún sínú ebi pa àwọn ẹwà àwọn brothers wa wọn ò rówó fún ìyàwó tọ́jú ọmọ ìṣe ni wọ́n hàǹgà ara wọn tó ń pokùnso èyí tá lọ kó sódò àkósódò èyí tó ń jẹ pọ́ìsìn èyí tó ti dàbí wèrè wà ń bẹ̀ ẹ ṣàánú ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti di ọ̀daràn kalẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tí ìwọ àtẹ̀mí gbọ́ lẹ́nu bàbá Jagaban tọ́mọ̀ ẹ pé gbogbo ayé ló gbọ́ àwọn náà dáná wọn ní mísì ẹyọ kan bẹ́ẹ̀ bàbá Tinubu ẹ ti dúpẹ́ lọ́wọ́ gbogbo wa báyìí àti gbàdúpẹ́ ẹ ti ní pé a kó àmúmọ́ra wà láì àmú nǹkan mọ́ra ẹ ní ẹ wá sí Òkè Mọ̀pó láti wá sọ fún wọn wípé èmi ló kàn nǹkan gbé yín débẹ̀ wọ́n dẹ̀ ti gbé yín débẹ̀ o Olúbàdàn of our time Bàbá Ládọjà wọ́n ti jẹ́ ká mọ̀ wípé láì sí Ìbàdàn bẹ́yẹ̀ bá má di president wọ́n ti jẹ́ ká mọ̀ yí pé ọmọ Ìbàdàn ní bàbá ní mọ̀ọ́mí Rẹ̀mí Tinubu àṣẹ Ìbàdàn lẹ́tẹ̀ pàdé ara ẹ̀yẹn náà nìyẹn kò sí wàhálà bọ́ mi fi bẹ́ẹ̀ rí mọ̀mọ́ Rẹ̀mí nìbàdàn àbí anyway ibẹ̀ kọ́ là ń lọ bọ́ èyí tẹ́ wá sọ dadi Tinubu sà dadi Jagaban ẹ má jò jọ́rọ̀ lásán o a kú oríire o ayọ̀ abara títí mo yọ̀ fún yín mo yọ̀ fúnra mi a kú oríire torí ẹnu ara wọn fúnra wọn ni wọ́n fi sọ jáde kì í ṣe ọdẹdùn rẹ sí o wọ́n finú fídọ̀ sọ ni wípé ìgbà ọ̀tun ti dé àsìkò òmìnira ti tó ní ìgbà táyé máa yẹ wá ní ìgbà táyé máa rọrùn láti fojú sọ́nà láti gbẹ̀ ìwé wa torí ìgbà ọ̀tun tó dé tí bàbá Tinubu tán ló dé àbí bàbá Tinubu wá ní àwọn mọ̀ pé ìjọba wọn kan gógó kò sówó ńlẹ̀ wọ́n kówó ńlẹ̀ owó lọ sókè gbogbo nǹkan wọn gógó kò sówó wọ́n tún jẹ́ kó yé wa pé kò sóúnjẹ ebi ń pa wọ́n tó ń dákú láàrin ọjà tó ń rómi lé wọn lórí pé omi kọ́ ẹni ò jẹun ní tátẹ́gùn gbé wọn lọ wọ́n ní ká má ṣe yẹn mọ́ ní gbogbo ìyẹn sacrifice wa kò lọ lásán wọ́n ní gbogbo ẹ̀ ń sìn everything ti wà ókè bàbá Jagaban ló sọ bẹ́ẹ̀ ìpè láti ìsìn lọ ìgbádùn ló kù after suffering kí ló dé ìgbádùn ló kù tá a máa jẹ bàbá Jagaban ló sọ bẹ́ẹ̀ after suffering kí ló dé ìgbádùn ló kù tá a máa jẹ bó bá jẹ́lẹ̀ gan ni mo lọ́kọ níbi àná yẹn níbi bàbá Olúbàdàn ó máa dùn ju wèrè la fi ń wo wèrè ẹ wo ọ̀rọ̀ yẹn ti bẹ́yìn yẹ o Táyé Currency ti forí jálé agbọ́n o tó lọ́ ń kọrin wèrè la fi ń wo wèrè níbi ìwúyè Olúbàdàn tó rí gbogbo ilẹ̀ Yorùbá ló tán síbẹ̀ lánàá ibo ni ó ti rí wèrè wọ́n ti ń kó fún ó ti ṣorin kan báyìí o ṣùgbọ́n èèyàn ọmọ Ìbàdàn àjòròsùn ó ga fún yín o tẹ́ ẹ ní àwọn ògidì ọmọ mi sọ pé kò ń ṣe ògidì ni o ṣùgbọ́n oníkálukú wọn náà ní kíláàsì ibi tí orin wọn gbà everybody wo Òṣùpá là ń expect ń bẹ̀ yẹn àwọn nọ́fìtì occasion náà yẹn bí ò bá jẹ́ bàmí Olúfimọ́ wọn Òṣùpá a sì jẹ́ bàbá olórí ọmọọba kìlọ̀ fi Jẹ̀bú àwọn kọ̀ọ̀kan náà ṣì wà bẹ́ẹ̀ tí wọ́n mọ irú occasion yẹn tó mọ orin tó yẹ kí wọ́n kọ́ ń bẹ̀ ká gbé kọ́ṣọ̀ wa jáde tí kìíní yẹn á dùn mọ́rin yìí yẹn á jáde ẹ wá lọ pé wèrè la fi ń wo wèrè. Ogun Monarch slams Táyé Currency over performance at Olúbàdàn coronation. The Olu of Kemta, Orile in Odeda local government area of Ogun State, Oba Adetokunbo Tejosho, has condemned the popular Fuji musician Táyé Currency for engaging in what he called disgusting and uncultured lyrics while performing during the installation of Oba Rasheed Adewale Ladoja as the 44 Olúbàdàn of Ibadan, Oyo State on Friday. In a viral video that has been generating uproar, the musician was heard singing in Yoruba, "Wèrè la fi ń wo wèrè," meaning we cure madness with madness. Ẹgbà wá, ojú tí èmi gan. Níbi ìwúyè, wèrè la fi ń wo wèrè bí ti bó o. Gbogbo àwọn ọba olóríire, gbogbo wọn tó wà ńbẹ̀ tó yẹ kó máa imú wọn ní kan. The royal father said that the coronation of monarch is expected to be a momentous occasion, steeped in tradition, grandeur, and the collective pride of traditional institutions and the nation at large, and that no one is therefore allowed to subject such highly significant cultural and spiritual events to any form of disrepute. Imagine! Oba Tejosho explained that the throne of our ancestor is not a stage for mockery, nor the coronation of a great monarch
a subject for careless entertainment. Listening to the musician Taye Currency, who was invited to render music before the crown, as a matter of fact, before the entire world, to serenade the audience and sing in a way to express admiration. Singing songs like Were Laughing Wo Were, we use madness to cure madness. Such lyrics were classless and unbefitting of such occasion. It is insulting to the sacredness of the gathering. Yeah. His Majesty Oba Rasheed Adewolu Ladoja Arusa the First is unarguably considered to be the first Nigerian to be a senator, a governor, as well as a king. His coronation ceremony was filled with dignitary from all walks of class, royalties, be politicians, figure, world ambassador, and representative of diverse clans. Shey you see? Ṣé irú bí ìwúyè bàbá Olúbàdàn wọ́n fi ìgbà kan ṣe senator, former governor, tí wọ́n ti bẹ̀rẹ̀ látorí mọ́gàjì títí tán fi débi tán dé, ṣé wèrè náà fi ń wo wèrè ló yẹ kán máa kàn bẹ́ẹ̀? Èmi gan rí fídíò yẹn, mo rí orin tó ń kàn bẹ́ẹ̀, mo wò bẹ́ẹ̀ ló ń bọ́ sórin sẹ̀lẹ́, bẹ́ẹ̀ ló ń tinú orin sẹ̀lẹ́ ló ń bọ́ sínú orin kérúbù. Bàbá yẹn gan kò wà kan, mi rò pé ó dẹ̀ pé ó wà níbì kan, ó kàn gùn láti ibi bẹ̀, ó kàn jump síbi, because kò yé mi. Ẹjọ́ tí o bá mọ̀ wípé o ní orin tó fẹ́ kọ tó fìtì irú occasion bẹ́ẹ̀ yẹn, o ò dẹ̀ bẹ̀ àwọn èèyàn kan yẹ ẹ ní orin. Kan yẹ ní orin tó wá kọ̀rọ̀ dẹ̀rànjẹ́ tó ń ṣeré dèrè débẹ̀ tó ń kọ wèrè la fi wo wèrè. Ṣé bàbá ló ń pè ní wèrè ni àbáwọn tó wá síbẹ̀? Kí ló fa wèrè náà fi wo wèrè? Because gbogbo ọmọ káàárọ̀ oòjíire, gbogbo ilẹ̀ Yorùbá, ilẹ̀ Oòduà, kò séèyàn tó wà gẹ̀ẹ́sì ìwúyè Olúbàdàn, bàbá Ládọjà Solúbàdàn. Ẹnu àwọn gan sọ pé gbogbo wa pátápátá la sọpọ́tì. Èwo wá ní wèrè náà fi wo wèrè lórí rògbòdìyàn tó wà lẹ̀? Èwo náà fi wo wèrè, èwo náà fi wo wèrè mẹ́? Eléyìí kù díẹ̀ káàtó o. Ẹ̀yin ọmọ Ìbàdàn àjòrò sùn, èyí tẹ́ ṣe yóò kù díẹ̀ káàtó o. Ẹ bójú ara yín jẹ́ o, àwa kọ́ lẹ bà lójú jẹ́. Kò ń ṣe irú òkíṣọ̀ bàbá Ládọjà ló yẹ kẹ́ ti máa kọ wèrè náà fi wo wèrè. Kí ló fa wèrè lọ́yàn nínú gbogbo nǹkan yẹn? Mo trust Ọ̀túnba olórí ọmọọba kílẹ̀ Ìjẹ̀bú Òde, ọmọ èyí Olúpéjú, ìyókù olédè Èkìtì, dádì mi wẹsẹ̀ kan wọn. Kéwọ̀n ni kàn ìmájì kéwọ̀n mẹ́yìn lánàá, orí a máa tóbi báyìí ni. Àwọn yẹn mọ ọ̀rọ̀. Ìlú gan a máa fọhùn. Ọ̀túnba fìdí pọ̀tẹ̀mọ́lẹ̀ a máa kọ́ báyìí, ìlú gan a máa sọ tiẹ̀, gbogbo ẹ̀ a máa lọ ní mẹ̀lọmẹ̀lọ. Àbí kó tún wá lọ jẹ́ bá mi Olúfimọ, Òṣùpá Sàrídán bàbà ọba orin, kó lọ jẹ́ àwọn náà pé bí bàbá bá ṣe mú orin yẹn lẹ́sẹẹsẹ báyìí tó ń wọlé sínú medulla oblongata everybody, dìgbẹ́dùgòdè enter body, bẹ́ẹ̀ ni ìlú a máa fọhùn. Ìbàdàn ẹ bójú ara yín jẹ́. Ṣé ọ̀tẹ̀ lẹ ṣe débẹ̀ nítorí we understand, torí gbogbo nǹkan lẹ máa ń fi ọ̀tẹ̀ sí láyé ti yín? Kí ló dé tẹ́ ẹ̀ pé gbogbo àwọn ilé tó ṣe jẹ́ pé Táyé Currency, orin wo ni Táyé Currency máa ń kọ? Orin ọmọ ọ̀ta ọmọ Fújì nǹkan náà máa ń kọ náà. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ṣe disgrace ara yín, ẹ lọ́kọ̀ wèrè náà fi ń wo wèrè níbi tí gbogbo àgbáyé tán sí. Láti ilẹ̀ Yíbò, láti Ghana, láti Áfíríkà, láti Kútọ́nù, láti Nọ́ọ̀tì, láti God, wèrè la fi ń wo wèrè. Ojúgbà mi ti fọmọ Ìbàdàn. Bàbá Tinubu, ẹ má gbàgbé ìlérí yín o. A máa rán yín létí láti ṣe lọ. A kú oríire gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Bàbá Tinubu ti nígbà ọ̀tún ti dé o. Ìgbà ọ̀tún náà ni o. Ká máa rọra máa enjoy ẹ̀, ká máa yín jẹ ni. Ẹ má jẹ́ rọ́ọ̀ṣì ẹ jẹ o. Ẹ jẹ́ a máa yín jẹ. Bàbá Tinubu, Alpha about security. Má gbàgbé láti bá mi ṣe kíni, bá mi share fídíò yìí. Sì má gbàgbé láti drop comment ẹ̀. Bá mi like ẹ. God bless you. Orúkọ tèmi ò yí padà, Yèyé Dára Kòwé. Kòwé.